jẹ́ máa kí gbogbo wa ní tilé tòkò wípé a kú dédé àsìkò yìí o, a kú bójú ọjọ́ ṣe rí. Àsìkò yìí yàrá tá a wà tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ni bàbá wa tí ń bẹ lókè òkun. Ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, àdúpẹ́ pé òkun lọ́wọ́ yín fún àtìlẹ́yìn àti fún ìpè sáàkíyèsí èyí tí ẹ ń pè wá sí ní gbogbo ìgbà. Àwọn ìròyìn tó ń jáde lórílẹ̀‐èdè Nàìjíríà tó jáde nínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa, òun náà ni mo fẹ́ máa mú àwọn kókó tó jẹ́ gbòógì jáde nínú rẹ̀ lásìkò yìí ká bẹ̀rẹ̀ sí ni máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Nínú ìwé ìròyìn Punch òun náà ni mo máa bẹ̀rẹ̀ sí ni máa gbé àwọn ìròyìn náà yẹ̀wò tó jẹ́ ọ̀kan lára àwọn kókó inú ìròyìn eléyìí tí ó fẹ̀jú kẹ̀kẹ́ dáadáa. Èyí tí máa bẹ̀rẹ̀ sí ní gbé yẹ̀wò òun náà ni ohun tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìwé àpilẹ̀kọ èyí tí wọ́n pè ní lẹ́tà kan tó bẹ̀rẹ̀ sí ní gba orí ẹ̀rọ ayélujára kan wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà látọwọ́ gómìnà ọ̀hún àti àwọn tí ń ṣe ìṣèjọba ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n ti fẹnu kò láti san owó tó tó bílíọ̀nù kan ó lé mẹ́ta náírà 1.3 billion naira fún àwọn ikọ̀ agbésùmọ̀mí lọ́nà àti lè jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Zamfara àti ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè ìgbèríko ìdàgbàsókè ní ìpínlẹ̀ ọ̀hún náà. Ṣùgbọ́n ẹ wá gbọ́ ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ Zamfara iyun Abubakar Nakwada òun náà ló ti jáde gbangba wá sọ wípé ìròyìn ọ̀hún náà ló jẹ́ ìròyìn òfegè tí kì í ṣe ìròyìn tó fi ẹsẹ̀ múlẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ rárá wípé ìjọba ìpínlẹ̀ Zamfara àwọn ò ní lọ́kàn bẹ́ẹ̀ ni àwọn ò ní nínú èròǹgbà wọn láti sọ wípé àwọn fẹ́ sanwó fún àwọn agbésùmọ̀mí kan táwọn wá san bílíọ̀nù kan ó lé mẹ́ta náírà 1.3 billion naira lásìkò ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fẹnu àtẹ́ lu àwọn ìwé àpilẹ̀kọ yẹn lẹ́tà tó gborí ẹ̀rọ ayélujára kan yìí wípé ìjọba ìpínlẹ̀ ọ̀hún náà fẹ́ san owó tó tó bẹ́ẹ̀ náà ló mú wọn jáde wá wípé ọ̀rọ̀ náà ló jẹ́ ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ tó sì jẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀. Ní oṣù kẹjọ ìyẹn oṣù tó kọjá níbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ oṣù tó kọjá òun náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó yáyá jáde láti fi ìfẹ̀hónú wọn hàn lórí bí ebi ṣe ń pa àwọn aráàlú. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Èkó àwọn ọ̀rọ̀ kan jẹyọ jáde tí kò tẹ̀ fẹsẹ̀ múlẹ̀ kódà àmọ́ wọn tó ń sọ nítorí pé wọn jáde gbangba láti wá sọ pé àwọn báyìí làwọn sọ níbi tí wọ́n ti ń pariwo pé Igbo must go pé kí wọ́n kúrò ní ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Abia àwọn ọmọ ilẹ̀ Yorùbá tiwa tí ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún náà ni wọ́n sọ pé ẹ wò ó ní tàwọn òun àwọn faramọ́ nítorí pé ìgbé pẹ̀lú Igbo òun náà ló tẹ́ àwọn lọ́rùn. Gbogbo ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ní ìpínlẹ̀ Abia lọ́hùn náà ni wọ́n sọ pé ìgbé papọ̀ pẹ̀lú àwọn ọmọ Igbo òun ló tẹ́ àwọn lọ́rùn. Ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá eléyìí tí wọ́n tún ṣe ìdìbò yàn ní ìpínlẹ̀ Abia ọ̀hún náà Òkìkíadé Yusufu òun náà ló ṣíṣọ lójú rẹ̀ nígbà tí ó ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ètò ìdìbò tí wọ́n ṣe tí wọ́n sì dìbò yàn gẹ́gẹ́ bí ààrẹ wọn tuntun ní ìpínlẹ̀ Abia ọ̀hún náà ló ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ pé bí a bá tilẹ̀ ń sọ wípé àwọn ní ìpínlẹ̀ kan táwọn ti wá tó jẹ́ ìpínlẹ̀ bàbá wọn tí wọ́n bí àwọn sí tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá, ìpínlẹ̀ kejì táwọn lè sọ pé ìpínlẹ̀ àwọn náà ló jẹ́ ìpínlẹ̀ Abia o nítorí pé ìbágbépọ̀ àwọn ọmọ ẹ̀yà Ìgbò pẹ̀lú àwọn ọmọ Yorùbá òun náà ló tẹ́ àwọn náà lọ́rùn nítorí pé kò sí ìnilára láàrin ẹ̀yà Yorùbá àti ẹ̀yà Ìgbò rárá nínú ọ̀rọ̀ rẹ̀. Bákan náà nínú ìwé Punch ní òní yìí òun náà ni ìròyìn kan náà máa gbé jáde o wípé ní ìpínlẹ̀ Ògùn ní Òde Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn ní ọwọ́ ọlọ́pàá ló máa bá àwọn afurasí ajínigbé o tí ọwọ́ pálábá wọn tó sége. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ nígbà tí arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọlájésù àti Jùwọ́n tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú àwọn sọ̀víọ̀ kan níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní lọ wọn àwọn ilẹ̀ kan èyí tí wọ́n fẹ́ tà tó jẹ́ ilẹ̀ oko níbẹ̀. Nígbà tí Ọlájésù àti Jùwọ́n yìí tí wọ́n ṣe gáfárà fún àwọn tó wà ńbẹ̀ ó náà ni wọ́n máa sọ pé àwọn ajínigbé ló máa yẹ sí wọn tí wọ́n jẹ́ Ọlájésù àti Jùwọ́n lọ. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tí ó tẹ ìròyìn ọ̀hún náà nígbà tí wọ́n gbé sí wọn létí ni wọ́n sọ pé wọ́n tètè gbé ìgbésẹ̀ ní kànmọ́nkébé. Ìwé ìròyìn Punch ti wá gbé jáde báyìí wípé ọwọ́ ti bá àwọn afurasí eléyìí tí wọ́n ń jíyàn gbé ní ìpínlẹ̀ Ògùn. Bákan náà Elédùmarè kó má jẹ́ ká bí ọmọ tí ó ṣekú pa wá o. Nínú ìwé ìròyìn Punch náà lénìí yìí mo mà ní kí n gbé sí yín létí o wípé ọmọkùnrin kan tí orúkọ rẹ̀ jẹ́ Emmanuel Umukoro ló mà ti gbẹ̀mí lẹ́nu ìyá rẹ̀ o tí ó ń jẹ́
arábìnrin Fatima Umukoro bí wọ́n ní ọ̀ká bímọ́lẹ̀ ó bí oró k'Ẹlẹ́dùmarè má ṣe wá lọ́ká tí ń bí irú ọmọlẹ̀. Emmanuel yìí òun náà ni wọ́n sọ wípé nígbà tó ṣekú pa ìyá rẹ̀ tán ní gbogbo ìrìn rẹ̀ èyí tí ó rìn ní agbègbè òun náà ni ó fi tàràtàrà lọ dáadáa tí àwọn tó jẹ́ amúlégbé ìyá rẹ̀ tí wọ́n sì fura sí pé kí ni ò bá máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kófìrí ariwo ńlá kan eléyìí tó sọ láti inú ilé wọn tí wọ́n sì rí i pé Emmanuel Umukoro yìí ó wa ọkọ̀ ìyá rẹ̀ ìyún mọ́tò màmá rẹ̀ ìyún arábìnrin Fatima Umukoro ló kọ̀ wá tó sì sá eré jáde kúrò nínú kọ́ńpáàdì wọn ní ìpínlẹ̀ Delta. Òun náà ni eléyìí ti ṣẹlẹ̀ nígbà tí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Delta náà ìyún Brett Edafe tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ọwọ́ pálábá Emmanuel ó ti ségi. Nínú ìwé ìròyìn Punch náà bákan náà wọ́n máa sọ wípé iná ńlá máa sọ ọ́ iná ńlá tó sọ ó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn tó 50 people àti àwọn màálù tó 52. Lọ́jọ́ àìkú Sunday àná yìí òun náà ni ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ báyìí o. Àwọn àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyún ní ìpínlẹ̀ Niger òun náà ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ọkọ̀ àjàgbé-ejò kan òun náà ló mà lẹ́rí mọ́ ọkọ̀ tí ń kó màálù kan bọ̀ o. Ṣàìdédé òun náà ni iná sì sọ ọkọ̀ àjàgbé-ejò yìí ló jẹ́ ọkọ̀ àjàgbé-ejò tí máa ń kó pẹtiró nígbà tí wọ́n sọrí wọn ara wọn. Ṣàìdédé ni iná sọ ò tó sì gbẹ̀mí lẹ́nu àwọn 50 èèyàn tí màálù tó 52 míì tó tún gbẹ̀mí mì. K'Ẹlẹ́dùmarè kó ṣàánú wa o. Àwọn ìròyìn tó jẹ́ gbàǹkangbè táwọn ọmọ ilẹ̀ Yorùbá tá a nífẹ̀ẹ́ sí láti gbọ́ nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí òun náà mo ní kí n yànnàná rẹ̀ fún yín lásìkò yìí. Ẹ má gbàgbé ẹ bá wa share rẹ̀ ẹ jẹ́ kó délé kódoko ẹ ti tẹ notification bell ní gbogbo ìgbà tá a bá ti wà lórí agbègbè ẹ mọ̀ kí ẹ sì subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń gbọ́ wa o.